kàngó lòun agogo idẹ awo mi ròde òde ire. ìmúlẹ̀ ìwà láwo ìṣẹ̀ṣe awo méje awo ire ètò àgọ́ lọ́nà fọ́mọ awo. ọjọ́ ìtura olúgbòǹgbò mi awo méje awo ire olúwo wà dàkúmálé. ó di pé ó di bọ̀ ó di pèrèpèrè wọ̀ ó tó pé àjẹbomi ìyàmú ó di pé ó di bọ̀ ó di pèrèpèrè wọ̀ ó tó pé àjẹbomi ìyàmú. ọ̀sẹ̀ ìdúró bàbá onígbàlù bàbá bàbá gbogbo. bàbá onígbàlù bàbá sọ̀rọ̀ gbogbo. àwọn lọ́gbọ́ dájú. àwọn lọ́gbọ́ dájú. mo ti dún wá. ẹ kú jókòó ẹ kú ojúmọ́ ẹ káàsán ẹ káàárọ̀ ẹ kú ìyálẹ̀ta ẹ káalẹ́ ẹ wá wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan. èmi ọmọ yín náà ni o Lúkúmọ̀nà ọmọ Àyándárè bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. orílẹ̀-èdè tètò yìí ó ti bára wa ò papọ̀ mọ́ra wọn wákàtí tí ó sì bára wa ò papọ̀ mọ́ra wọn. àwọn ẹlòmíín wà lálẹ́ torí ẹ̀ láì kí wa káalẹ́, àwọn ẹlòmíín wà láàárọ̀ torí ẹ̀ láì kí wa àárọ̀, àwọn ẹlòmíín wà níyẹlẹ́ta ní aago 10 àárọ̀ torí ẹ̀ láì kí wa bẹ́ẹ̀. gbogbo wákàtí tó bá bá wa yóò tù wá lára o. ìṣẹ̀dá wa ò ní gbàbọ̀dọ̀ agogo ọ̀fọ̀ nílùú ilé ẹnì kọ̀ọ̀kan wa wá gbọ́ o. ọfà ara nínú àrùn tí ayé fi janilógun ọfà wà bẹ́ẹ̀. kí ni jẹ́ ọfà? báwo lọfà ṣe wọlé? ọ̀nà mélòó lọfà pín sí? ọfà ẹni ayé bá ta lọ́fà tí ó bá múra dáadáa wọ́n fi pani lápá ayé, wọ́n fi solówó dolòsì, wọ́n fi sọbi títí ń dùn débi kíkan, wọ́n fi sọ arẹwà di òbúrẹwà, wọ́n fi sọ ọmọ ológo dẹni tó gòrè ò ní gbérí, wọ́n fi sẹni tí ọjà rẹ̀ ń tà wàràwàrà dẹni táyé ò ní déwájú ẹ̀ ra kankan mọ́. ọfà. ǹjẹ́ ọmọ yìí pé ọfà ajé ń bẹ? ajé téèyàn fi ń jẹun, ọ̀nà téèyàn gbà jẹun sọmọ̀pá ayé máa ta á lọ́fà. ayé a máa ta iṣẹ́ ẹni wọn a máa ta á lọ́fà. gbogbo ó túká lẹ́ẹ̀kan náà ni ọwọ́ títí ń ka mílíọ̀nù yóò wá dọ̀wọ́ ti ń tọrọ. gbogbo etí tó bá gbọ́ ètò yìí ṣẹ̀dá ayé ò ní gbàbọ̀dì, ayé ò ní ta ajé yín lọ́fà. wo ọfà tó ń wò yìí, èyí ni à ń pè ní àsúpàdé. àwọn Yorùbá a máa sọ pé kò gbọdọ̀ súpàdé ara wọn. ẹni wọn bá mú ara ọmọ ní ni ara ọmọ gbóná yóò máa já jẹ wùnìwùnì. ṣóògùn rẹ̀ wà? Ọlọ́run ọ̀dá àrùn kankan máa fóògùn rẹ̀ tì í. a sì kọra wa. èèyàn máa fara kó ọfà, èèyàn sì máa ṣàtọ̀ ọfà ayé sì fi bínú ẹni. orúkọ mi lẹ́ẹ̀kan sí Lúkúmọ̀nà ọmọ Àyándárè bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. àní ẹ̀sìn mi ariwo ẹjẹ́ àjọ fetí kẹ́kọ̀ọ́ ní ọ̀rọ̀ yìí. ìwọ ọkọ pèyàwó, ìwọ ìyàwó pa àwọn ọmọ rẹ, ọ̀rẹ́ ẹ̀pẹ̀rẹ̀ àyíjọ gbogbo bí táyì má ti ń ṣe fàájì ẹ kẹ́kọ̀ọ́ mẹ́ kí a ni wọ́n ń wí eléyìí èsì kí a ni wọ́n ń wí tọ́ra àbèrè owó lọ́wọ́ rẹ̀. ẹ̀kọ́ ni kọ́kọ́ tó o bá kẹ́kọ̀ọ́ nù rẹ̀ o lè má bàárù ẹ̀ pàdé mọ́ ń bò mí. ẹ̀kọ́ ọbẹ̀ ní kọ́kọ́ ọ̀dà tí wọ́n bá nídìí rẹ̀ bára alẹ́ rẹ̀ gbà á kalẹ̀ kọ́ sílẹ̀ ó wúlò fún ọ.
ogún ìdílé tiwa la fẹ́ filẹ̀ fún yín láti fi ṣe sàrà àfọmọ aráyé kí ládàá rẹ̀ ọmọ abáwọn tó bá bí wa káwa náà sì máa jẹ lérè mẹ́ ọ̀fọ̀ ara èyí tí Yorùbá ń pè ní àsúpàdé òun la fẹ́ sọ̀rọ̀ lé lórí ọ̀fà pọ̀ o èyí ayé fi dání lórí rú mẹ́ èyí wọ́n fi sọ̀yà di wèrè mẹ́ èyí wọ́n fi sọ̀yà di dìdìrín mẹ́ èyí wọ́n fi tú ajé ká mọ́yàn lọ́wọ́ mẹ́ ọ̀fà 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 ọmọ aráyé burú o ẹ̀ máa bá mi ká lọ. Bàbá mi ọdún, mo rí ìdánwò, borí o, ikú tí balọ̀nà ẹ̀yà fún wa, gbòǹgbọ̀nà gbọ́gbàgbọ́ àpapọ̀, gbòǹgbọ̀nà, mo jíjú mo wá fáadé òsì, mo rí ìgbàgbọ́, ó sì mo kọ̀wé, gbòǹgbọ̀nà, gbọ́gbàgbọ́ àpapọ̀, gbòǹgbọ̀nà, ikú tí balọ̀nà ẹ̀yà fún wa, mo jíjú mo wá gbọ́gbọ̀nà fún. Ilé bàbá, mo rí balàgbàmọ̀ tó ń ṣe kó dídá tó ń ṣe kó dídá. Ìdílé bàbá náà, ẹ̀yà fẹ́ máa wọ gbogbo ọ̀nà tó ń fẹ́ fún àwa kú. Gbogbo ẹni tó bá lóun ọ̀sẹ̀ aburú pẹ̀lú wa lórí ọmọ lórí ìyàwó yóò máa gba kú wa kú ni. Wọ́n máa gba kú wa kú ni. Ìsọkùnrin ni ìsọbìnrin ni. Tó bá lóun ó dènà dé ògo wa yóò máa gba kú wa kú ni. Ọ̀gẹ́rẹ́rẹ́ lẹ̀ yóò máa kọ̀ kìtìbò wọn wá gbọ́. Ọfà àsúpàdé àwọn ẹni ibi wọ́n fi baniláwọ̀ jẹ́ ni wọ́n fi sọ ọmọ tí ń dán di ẹni tá yóò sì ní rí ẹwà lára rẹ̀ mọ́. Ọgbọ́n wo làá wà dá sí tírú ọ̀fà yìí fi lọ. Lọ sí ọjà níbi wọ́n ti ń ta obì. Obì tó ti gbẹ pátápátá tó ti bàjẹ́ obì yìí ni ọlọ́ tọ́jú o. Òun pèsè ti góró ni àbí ti gbàǹjà àbí àbàtà obì èyíkéyìí obì láàrin góró tàbí àbàtà èyí ò bá kàtí nínú méjèèjì èyí tó ti gbẹ wọ kókó lọ kó ṣe lọ́múlọ́mú kó sí ẹ̀gbẹ́ kan. Egbòogi kan bá ń pè ní ìpẹta gbìyànjú kó wá egbòogi yìí kó jẹ́ tútù rẹ̀ ló dáa. A máa ṣiṣẹ́ ìpamọ́ o a máa ṣe é pamọ́ o tó ṣe é sílé o. Bàbá wá egbò pẹta yìí ewé kan bí à ń pè ní ẹnu òpìrì àwọn mi àpè ní ẹnu òpìyè òun kan náà ní í jẹ́ bẹ́ẹ̀ ìjẹ́ ẹnu òpìrì ìjẹ́ ẹnu òpìyè ó dàbí kòbókò báyìí ó ṣe tọrọtọrọ báyìí ní rí ọwà ìwé ìdí ẹ̀ ó dojú ọlọ ó lè fọdógún ó lè fọlọ́gún ayágún gbogbo ẹ̀kọ́ obì tó ti lọ tọ́wà ńlẹ̀ ọyá dà papọ̀ pẹ̀lú ẹ̀ ọyá fọṣẹ kó pamọ́. Ọṣẹ dúdú là wà àfi kò torí ọṣẹ dúdú ìdí tó fi jẹ́ pé kí ló dé tó fi jẹ́ pé ọṣẹ dúdú là á lò ní pé ọṣẹ dúdú a máa gba ewé àtegbò sára dáadáa ju àwọn ọṣẹ yòókù lọ. Torí tí nǹkan yìí bá wá mú yàn tó bá jẹ́ pé ara ẹnìyẹn ti ń gbóná ọlọ́wà ìmí ọjọ́ sí ìmí ọjọ́ pẹ̀lú ẹ̀ tó bá jẹ́ pé ara ẹnìyẹn ń gbóná ṣùgbọ́n tí ó bá gbóná má wulẹ̀ fi jọ ìmí ọjọ́ kù wọ́n bá sì wọ́ lè fi ní ọjọ́ kù kò ṣeé kalẹ̀ ọwọ́ àfọ̀ṣẹ́ kù. Ẹni tí àsúpàdé yìí mú ẹ̀fìrà kò ní wọṣọ o ẹ̀fìrà ibi tó bá mu ọṣẹ yìí ẹ fi yí gbogbo ẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ẹ̀ ṣáà fi yí lágbára Ọlọ́run yóò gbẹ dànù yóò ṣe kí ni mo pé yóò gbẹ dànù kòkòrò kan wá mọ níbi kan kò yí ọ fọṣẹ yìí sí lágbára Ọlọ́run yóò gbẹ mọ́bẹ̀ ní ibẹ̀ yóò gbẹ mọ́bẹ̀ ní tí ò ní dìde mọ́ ọṣẹ tó ń wò yìí àáfi wo egbò àdá àjìná àáfi wò ó
àfi wò ó. Tó bá jẹ́ pé ẹni tó bá ní ọgbẹ́nu ni obì tó ti lọ yìí ọ wàá lọ oṣù mọ́ oṣù búkẹ́ sábà pé oṣù oríṣi méjì ní bẹ oṣù búkẹ́ wà ọ lọ pẹ̀lú ẹ fúnlẹ̀ ọ lọ pẹ̀lú ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tó bá ti lọ kálukú lọ́tọ̀ọ̀tọ̀ ọ wàá dá mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ ọ wàá tún lọ dáadáa ọ wàá kù máa fi mu ọ dà sínú oyin ọ máa bu oyin yìí sínú ògì o lè bú sókè gbígbóná ọ máa mú ọgbẹ́ni tí ń ṣe ọ́ tó lóyìnbó ń pè ní ọ́sà yóò fi ọ́ lẹ̀ lágbára ọlọ́run dán wò ọlọ́run oṣù fàlùbáríkà sí yóò bá gbogbo yín lára mu ogun ọ̀fà àṣùpàdé lélẹ́yìí gbogbo ọ̀fà yòókù wàá máa tó ẹni ayé ta lọ́fà ajé ẹni ẹ̀rọ rẹ̀ ní kọ̀ọ̀kan á máa fún yín ṣùgbọ́n bàbá tí ì sọ o ẹ má torí ẹ̀ pè mí o èmi dá yín lóhùn o ṣé ń gbọ́ tá a bá tí ì sọ ẹ má torí ẹ̀ pè mí o èmi dá yín lóhùn o orúkọ mi ní Lukman ọmọ Àyádáre lẹ́ẹ̀kan sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà olóòtú abala ìtumọ̀ àlá ayé ran sínú lójú oorun wọ́n ran sínú lójú ayé kódà wọ́n fi sínú aṣọ tí èèyàn bá wọ̀ ibi aṣọ tí èèyàn bá wọ̀ báyé ní èèyàn sàṣọ sínú wọ́n á máa fi sára rẹ̀ àwọn ìka èèyàn kò sọ́mọ́ tí wọ́n yé dá agbára yìí ò ní tẹ̀ wá o àní tẹ̀sán ọ̀kà mọ́lẹ̀ o àní jésù kòtò ìka o gbogbo ọ̀kòtò tí ọ̀tá bá gbé kalẹ̀ tọmọtọmọ ni wọ́n máa kó sí o tọmọtọmọ ni wọ́n máa kó sí o tọmọtọmọ ni wọ́n máa kó sí o àìrójúlọ́ba láti kó o àìrójúlọ́ba kàn ní kan fún ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ o àìrójúlọ́ba alákànní ẹ̀kọ́ tó wà jáde ní òrójú tó fún mọ́lé o gbogbo ẹni ọba ní tiwa bá wo ònírójú sáyé rẹ o ònírójú sáyé kúníkì tọmọ ẹnìkan má da ní kólókó ọmọ àròkọ lólódò ọmọ àrògbò ẹni ọba nítorí tiwa lòun wọn máa lo òkè òkun lòun wọn máa lo òkè ọ̀sà láti máa lọ sóògùn bàbá roko kò ní dé o bàbá rodò kò ní bọ̀ o bọ́lá jò yóò kú sájò ní o tiwa ò ní ṣòro ṣe o tó ẹ béèrè nọ́mbà mi 08032983298 08133155111 08032983298 08133155111 ẹ fẹ́ ní béèrè lórí ọ̀rọ̀ ayé yín ni bóyá ń pa àkọsẹ̀jáyé àbí ìtọ́jú ara lórí àrùn ọjọ́ tó ti pẹ́ ni tàbá ní mọ̀ ń pa rẹ̀ tẹ́ bá kàn sí wa á dà yín lóhùn ẹ bá mi WhatsApp kọ pè mí o ẹ sì má fi mẹ́sẹ́ẹ̀jì lẹ̀ fún mi o èmi dà yín lóhùn ẹ darapọ̀ mọ́ lórí WhatsApp group ọ̀fẹ́ ni o ire kàbìtì. Gbogbo tẹ́ bá di wí gbogbo ẹ̀yà máa bẹ kàkàtà ní ìfẹ́lẹ́ òjò òkú tolóògùn sọ̀tẹ̀ ní ìfẹ́lẹ́ òjò bí ọ̀rọ̀ òkúté bá ti bá tẹ̀ sọ nílẹ̀ ẹ̀kọ́. Ikú ti ré kúrò lórí mi, àrùn ti ré kúrò lórí mi, òórè ó lórí epo, ó lórí ẹja, ó lórí ìjàpá. Olúwa dàbí.